Kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa, òun aṣeyín lọ́ba fún àánú àti ojúrere ìlànà àti àrígbà láti rí ọjọ́ bọ̀ àkọ́kọ́ nínú oṣù kẹta. A dúpẹ́ nítorí ire gbogbo, ayọ̀, ìtẹ̀síwájú, ìgbéga, àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà ó bọ̀ wá fún wa lénìí. Àgbéyìnga nítorí pé ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lénìí yóò ṣe ọkàn àti ara wa ní rere, kò sì nílò òdì tiwa ní ọjọ́ ìdájọ́, títí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù kẹta. Àkòrí tí a ò gbéyẹ̀wò lénìí sọ wípé Ọlọ́run nínú rẹ, Ọlọ́run nínú rẹ. Àmú ẹsẹ̀ àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ kọkànléníọgbọ̀n. Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ kọkànléníọgbọ̀n. Ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa, a kì yóò dá wa lẹ́jọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa fún ti òní nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàléníogún títí di ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Nítorí pé lọ́wọ́ Olúwa ni èmi ti gba èyí tí mo sì fi fún yín, pé Jésù Kristi ní òru ọjọ́ náà tí a fi hàn, ó mú àkàrà, nígbà tí ó sì ti dúpẹ́, ó bù ó wípé, gbà jẹ, èyí ni ara mi tí a bù fún yín, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago lẹ́yìn oúnjẹ, ó wípé, ago yìí ni májẹ̀mú tuntun nínú ẹ̀jẹ̀ mi. Nígbàkúgbà tí ẹ̀yin bá mu, ẹ máa ṣe èyí ní ìrántí mi. Nítorí nígbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí, tí ẹ̀yin bá sì mu ago yìí, ẹ̀yin kéde ikú Olúwa títí yóò fi dé. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu ago Olúwa láìyẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ Olúwa. Ṣùgbọ́n kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú, bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà, kí ó sì mu nínú ago náà. Nítorí ẹnikẹ́ni tí ó bá jẹ tí ó bá sì mu láìmọ́ ara tí ó bá jẹ tí ó bá sì mu láìmọ́ ara Olúwa yàtọ̀, òun ó jẹ ó sì mu ẹ̀bi fún ara rẹ̀. Nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùnrùn, tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn. Ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa, a kì yóò dá wa lẹ́jọ́. Ṣùgbọ́n nígbà tí a bá dá wa lẹ́jọ́, láti ọwọ́ Olúwa ni a ti nà wá, kí a má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé. Nítorí náà ẹ̀yin ará mi, nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun, ẹ máa dúró de ara yín. Bí ebi bá ń pa ẹnikẹ́ni, kí ó jẹun ní ilé, kí ẹ̀yin kí ó má bàa péjọ fún ẹ̀bi. Ìyókù ni èmi yóò sì tò lẹ́sẹ̀ nígbà tí mo bá dé. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè fún wa ní èní ọjọ́bọ̀. Nígbà tí o bá kópa nínú jíjẹ ara Olúwa, ò ń jẹ ara Jésù, ó sì mu ẹ̀jẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe kà á nínú bíbélì kíkà wa tòní, o kò fi ọwọ́ kan ara àti ẹ̀jẹ̀ rẹ̀ lásán, ò ń gbé mu, ó sì fi ìgboyà sọ fún ẹnikẹ́ni wípé ẹni tó ń gbé nínú mi ju gbogbo ẹni tó ń gbé nínú ayé lọ. Ìwé Jòhánù kìíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrin. Nígbà tí mo jẹ́ ògbufọ̀ fún bàbá mi nínú Olúwa, mo sábà máa ń fojú sọ́nà fún àwọn ìsìn gbígba ara Olúwa. Ní ìgbà náà, a máa ń kópa nínú gbígba ara Olúwa lẹ́ẹ̀kan lọ́dún. Inú mi sì máa ń dùn nígbà tí mo mọ̀ pé bátìrì mi nínú ẹ̀mí yóò tún pọ̀ sí i. Bàbá yóò máa wàásù, èmi yóò máa túmọ̀ ní ìrònú mi sí ara mi. Bàbá, ẹ jọ̀wọ́ ẹ ṣe kíákíá kí a lè lọ sí gbígba ara Olúwa. Ní ìgbà tí a bá pàpà dé ibi mímu wáìnì, mo sábà máa ń ní láti kó ara mi ní ìjánu láti má ṣe jẹ́ kí ife jábọ́ lọ́wọ́ mi, nítorí mo máa ń gbọ̀n láti orí títí dé èékánná ẹsẹ̀ mi ni o. Mo fẹ́ràn kíkópa nínú ara Olúwa púpọ̀ púpọ̀, nítorí mo máa ń ní ìrírí ẹ̀mí mímọ́ ní ọ̀tun ní gbogbo ìgbà tí mo bá sì mu wáìnì náà. Ara Olúwa kì í ṣe oúnjẹ lásán. Ní kété tí ìránṣẹ́ Olúwa bá ti súre sí àkàrà àti wáìnì pẹ̀lú àwọn ọ̀rọ̀ Jésù Kristi nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé
ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Wọ́n ti di mímọ́ nìyẹn o. Wáìnì náà ti dúró fún ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ yìí sì wẹni mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù tún máa ń mú gbogbo ibi ré kọjá bí ó ti ṣe pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí apanirun pa gbogbo àwọn àkọ́bí Íjíbítì. Nínú ìwé Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 30. Èyí túmọ̀ sí pé ẹ̀jẹ̀ Jésù pa wọ́n mọ́ sí i, ó sì fún wọn ní ìṣẹ́gun lórí ọ̀tá. Ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 11. Ìdí nìyí tí àwọn tó bá mu láì yẹ máa ń ṣàìsàn, wọn yóò sì kú. Ìwé Kọ́ríńtì kìíní orí 11 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 30. Àwọn tó bá mu ní yíyẹ, wọ́n máa ń ní agbára àjíǹde láti inú wọn. Wọ́n máa ń ní ìwòsàn ìdáǹdè, ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí o bá gbára Olúwa, o wá láti jẹun ní tábìlì ọba àwọn ọba. Ó ṣe pàtàkì pé o kò ní ohunkóhun tí yóò ṣàì ní jẹ́, gẹ́gẹ́ bí ọ̀nà tí ọba àwọn ọba kò fi ní jẹ́ kí o lè jẹ lórí tábìlì rẹ̀. Rí dájú pé o yẹ ara rẹ wò fínífíní, o sì mú ohunkóhun tí yóò ṣí ọ sílẹ̀ fún ìbínú ọba kúrò. Mú àwọn ẹ̀ṣẹ̀ iyèméjì kúrò àti ohunkóhun tí kò ní jẹ́ kí agbára ara àti ẹ̀jẹ̀ Jésù Kristi farahàn nínú ayé rẹ. Mú un kúrò. Kókó ọ̀rọ̀ ìṣèjọ̀wọ́: ohunkóhun tí kò bá ní jẹ́ kí agbára Ọlọ́run nínú ara Olúwa farahàn nínú ayé mi, Olúwa mú un kúrò. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ní gbogbo ìgbàkígbà tí mo bá máa kópa nínú jíjẹ ara Olúwa àti mímu ẹ̀jẹ̀ rẹ̀, gbogbo ohunkóhun tí kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù àti ara Olúwa kí ó ṣe iṣẹ́ tí ó yẹ kí ó ṣe ní ara mi ní déédéé, Olúwa bá mi mú kúrò. Ṣàánú fún mi, Olúwa yóò ṣiṣẹ́ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákọ́ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.